Amen. Praise the Lord. The Lord is good. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore àti àánú tí a rí gbà lónìí. Mo gbàdúrà fún wa pé lórúkọ Jésù ogun ò ní borí wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa, Ẹ̀mí Mímọ́ gba ìyìn wa. A lọ sínú ọ̀rọ̀ yín, máa bá wa lọ. Nínú ọ̀rọ̀ yín iye wa kó ṣí. Jésù Olúwa wa. Àmín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń follow wa, ẹ̀ ń subscribe, tí ẹ̀ dẹ̀ ń like, ẹ̀ dẹ̀ ń share. Mo gbàdúrà pé lórúkọ Jésù ẹ̀yin náà máa rí ògo lò. Lórúkọ Jésù ògo yìí ò ní wọ̀ mí. In the name of Jesus. Mo sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn nípa ọfà. Mo sọ̀rọ̀ nípa ọfà ìsàn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ ohun tí wọ́n ń pè lọ́fà gẹ́gẹ́ bí mo ti ń sọ. Ìwé mi sọ pé series ni àwọn kìíní láti fi ṣí àwa ń yà àti láti fi gbàdúrà. Torí tí bá kọ̀ sọ pé ká máa lé àdúrà lórí ọ̀rọ̀ ọfà. Ẹlòmíì ò ní mọ̀ kọ́fà wà lára o. Kò ní mọ̀ kọ́fà wà nínú ilé, kò ní mọ̀ kọ́fà wà ní inú ọkọ̀ tó ń wọ̀, kò ní mọ̀ pé ọfà wà nínú ọjà òun. Nítorí pé iye ọ̀pọ̀lọpọ̀ ò ṣí, wọn ò sì mọ ohun tó ń pè ní ọfà. Nínú Psalm 91 verse 5, Psalm 91 verse 5, Psalm 91 verse 5, Psalm 91 verse 5. Ó ní ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán. Ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán. Ìlérí yẹn wà fún àwọn ọmọ Ọlọ́run, àwọn ẹni ìràpadà, àwọn ẹni tí a ti fi ẹ̀jẹ̀ òdú àgùntàn wẹ̀nu mọ́, kì í ṣe àwọn ẹni tí ò tí ì ní ìràpadà àbáwọn ẹni tí ń tọwọ́ bẹ̀ ṣe. Ojoojúmọ́ ni ọfà ń rìn. Ojoojúmọ́, torí ojúmọ́ ò ní mọ́ kí ìmáṣe, ojoojúmọ́ ni wọ́n rán ọfà jáde. Ìdí ẹ̀rí ilé ìfẹ́ sọ fún wa pé ká máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ ojoojúmọ́. Mo fẹ́ bá wa sọ̀rọ̀ lábẹ́ àkórí yẹn náà láṣẹ wa ọfà àìsàn. Mo sọ fún wa pé tí bá sọ̀rọ̀ nípa ọfà àìsàn kì í ṣe àìsàn tó ń ṣe ọ́ nìkan. Tọ́jà ìbá lọ ní ọfà àìsàn náà ni. Ìgbéyàwó yẹn ò ní ọfà àìsàn náà ni. Ohun tó wù kó máa ṣe ẹ́ tí ò tẹ́ lọ ọfà àìsàn kan ni. Ọfà àìsàn kan ni. Mo fẹ́ sọ̀rọ̀ nípa nígbà tí ọfà bá ń ṣiṣẹ́. Wàá máa tún rí àwọn àpẹẹrẹ kan nígbà tí ọfà bá ń ṣiṣẹ́. Àkọ́kọ́, ìgbógun ọ̀tá ìdílé. Ọfà ni o. Tó bá ti ń rí ìgbógun ọ̀tá ìdílé, táwọn olóyìnbó pè ní household wickedness. Ọfà ni bẹ̀rẹ̀ àdúrà. Wọn kì í dédé ṣiṣẹ́ lásán láì tàfà. Ìkejì, àwọn ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́, unfriendly friend. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní encounter unfriendly friend, ọfà ni. Ọfà tó wà lára rẹ yẹn ló ń fa unfriendly friend. Tó bá wà nílùú bá àwa tiẹ̀ wá lọ́rẹ̀ẹ́ ká máa trust wọn, wọ́n kọ̀ tiẹ̀ wá nílùú dé tó gbé gbogbo pẹ̀lú bí wọ́n ṣe nice gan. Ọfà tó wà lára rẹ ni. Torí ibi a máa fa ibi, ire a máa fa ire. Onísáàmù sọ pé ire àti àánú yóò máa tàn mí lẹ́yìn nítorí pé ìfòròyàn tá a ti fi yàn ni. Nígbà tá a ti da òróró lórí, ẹ rí pé gbogbo experience tó ń rí láyé ẹ̀ ni pé kó lọ máa dá màálù nínú igbó. Ṣùgbọ́n kété tó òróró ti bọ́ sórí ẹ̀, ẹ rí pé gbogbo ohun tó attract ayé ẹ̀ ò ní pé láàfin, ìṣẹ́gun, bíborí, àánú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìkẹta, ẹ̀gún tó le bí irin. Iron like curse. Ẹ̀gún tó le, tó bá ti ní ìrírí ẹ̀gún tó le, ó dé bí wọ́n lẹ́gùn wà, ó gbàdúrà, wọ́n tún lẹ́gùn wà, ó gbàdúrà, wọ́n tún ọfà ni. Nígbà tẹ́gùn tí ọfà bá ń ṣiṣẹ́, èèyàn máa ní ìrírí ẹ̀gún tó le bí irin. Ìkẹrin, àkọsílẹ̀ àjogúnbá, ancestral handwriting. Àkọsílẹ̀ àjogúnbá. Àwọn nǹkan burúkú tó ti kọ nínú ìran èèyàn. Bẹ́ẹ̀ ọfà ni. Tọ́fà bá ń ṣiṣẹ́, àkọsílẹ̀ èèyàn máa ní ìrírí àwọn àkọsílẹ̀ àjogúnbá. Ọfà ni. Èmi náà, ó ní ẹ̀mí ìkùnà, spirit of failure, ẹ̀mí ìkùnà. Gbogbo tó bá dáwọ́lé lórí ọkọ, lórí aya, lórí iṣẹ́, failure ló máa bá dé. Gbogbo àwọn tó ń kanra mọ́ yẹn kọ́ ló yẹ kó kanra mọ́. Ọfà ara rẹ yẹn ni kó jáde. Ibikíbi tọ́fà yẹn bá tó bá locate ara ẹ̀ sí, ibikíbi tọ́fà yẹn bá dúró sí, oníkéná gbàbẹ̀ lọ, ó lọ wọn fà yẹn dànù. Èmi náà, ó ní mo pè ní ìgbógun ìròyìn ibi, even broadcaster. Ohun tó ṣe wá ló ṣe. Wọ́n á tún sọ jù bẹ́ẹ̀ lọ. Ọfà ni.
lágbájá sọ̀rọ̀ mi níbi, lágbájá ìwọ ni kó lọ gbàdúrà. Tọ́fà yẹn bá ti jáde lára rẹ̀ wọ́n ní sọ̀rọ̀ ẹ níbi mọ́. Ọfà ni. Nígbà tí ọfà bá ń ṣiṣẹ́ wà máa rí ìgbógun even procasta. Èmi náà ó ní mo pè ní afẹ́fẹ́ ibi, even breeze. Irú ẹni bá máa rí ìkọlùkọgbà afẹ́fẹ́ ibi. Ẹ̀rẹ́ lómi afẹ́fẹ́ akọ̀fẹ́ lù adẹ́ṣubú rẹ̀ paralyze, ẹlòmí àkú, ẹlòmí àyàwèrè. Gbogbo àwọn ohun tí wọ́n máa ń lò lórí ayé wọn máa ń gbé jáde láti inú afẹ́fẹ́. Bẹ́ẹ̀ni, so irú ẹni bẹ́ẹ̀ ọfà ló ń ṣiṣẹ́, tètè bẹ̀rẹ̀ àdúrà. Ẹlòmí ojú ẹ̀ ló máa fọ́ dànù nítorí ọfà tó ti ń ṣiṣẹ́. Nígbà tí ọfà bá ń ṣiṣẹ́ wà máa rí èrí devourer, ajẹnirun, a máa gbogbo anything ajẹnirun. Gbogbo tó bá ti kó yẹn jọba yìí gbà mo fẹ́ fi ralẹ̀, mo fẹ́ fi kọ́lé, mo fẹ́ fi traveler, mo fẹ́ fi ṣe nǹkan tó gbà ó máa níbi tó máa nà sí. Ajẹnirun ẹlòmí a máa wá kéékèèké kò ní mọ̀. Ajẹnirun ẹlòmí gbùrù lójijì ni. Ẹlòmí olóṣooṣù, olóṣù mẹ́ta, olóṣù mẹ́fà. Ẹlòmí ojoojúmọ́, ẹlòmí ọlọ́dọọdún, ẹlòmí ọlọ́dún mẹ́ta. Mo gbàdúrà gbogbo ọfà tí ń ṣiṣẹ́ lára rẹ̀ iná mú lónìí lórúkọ Jésù. Iná náà ni mo pè ní ìdè olubi, placenta bondage. Tọ́fà bá ń ṣiṣẹ́ tó bá ti wà lójú iṣẹ́, ìdè olubi a máa farahàn lórí irú ayé ẹni bẹ́ẹ̀. Ìjẹ́ mi sọ pé pè wá lórí aago orí wa kájọ gbàdúrà kan fún ẹ ní àwọn àbàmì àdúrà tó máa gbà tàbí ẹ yóò fi yí padà. Bẹ́ẹ̀ni, inú náà tó máa rí ní ìdè àjogúnbá ancestral bondage. Àwọn ogun tó borí bàbá ẹni yẹn náà a máa fi yàrá kan ní bàbá ẹni tí tó fi kú, ìwọ náà ti ń experience ẹ̀. Ọmọ kan ní bàbá ẹni tó fi kú, ìwọ náà ti ń experience ẹ̀. Ìyá rẹ̀ báyìí ó dé ilé ọkọ kẹta kó tó rí ibùjókòó, ìwọ náà ti wà ní ọkọ kejì báyìí. Ìyẹn náà ti ń mì, onírèkó gbàdúrà. Ọfà yẹn ló ń ṣiṣẹ́, èdè gbàdúrà. Ìṣe pé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn lórí àní kádàrá àyànmọ́. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? O ò ní láyànmọ́ burúkú lórúkọ Jésù. Ọlọ́run ò ní àyànmọ́ ibi mọ́yàn o. Ayé ló máa ń pàdé ọ̀rẹ́ dà fún yẹn. Inú náà àkọsílẹ̀ Sátánì, satanic handwriting, àkọsílẹ̀ Sátánì. Ẹ wo Jóòbù, ohun tó èṣù fẹ́ kó ṣẹlẹ̀ sí ló ṣẹlẹ̀ sí. Tí ìbá ṣọpọlọ pé àánú Ọlọ́run, ẹjọ́ ni Jóòbù ń rò, bẹ́ẹ̀ ló ní ṣe máa rojọ́. Ẹjọ́ ẹlòmí ò láìkì ìjọ aládùá mo mí ní ìsọ̀rọ̀ àwọn aláṣọ aláàbíyò, àwọn tó ń gbàdúrà ní ẹnu àdúrà wọn ti pọ̀ jù kí ló lè tó bẹ́ẹ̀ kí nìkan. But àwọn ibi tó ti máa tàn wọ́n tó máa bẹ̀rẹ̀ yíyá ló bàbá hallelujah Jesus is Lord, oh my God, ó yá sí hohoho, ó yá sí ó kàn tán rẹ jẹ ni. Gbogbo tó ń ṣe yẹn òun entertain ògùn ayé ẹ̀ ni. Yájọ gbàdúrà. Àyànmọ́ ògbóògùn ṣùgbọ́n ó gbọ́ àdúrà. Bẹ́ẹ̀ni, yájọ gbàdúrà. Àdúrà ní Jábésì gbà odolówó odolọ́rọ̀. Àdúrà ní Hánà gbà tó dọlọ́mọ. Kò sí tádúrà ò lè ṣe. Pé wá lórí aago ájọ gbàdúrà kan fún láwọn àdúrà tó máa gbà. Ilé náà ó ní ọfà àìlera, arrows of infirmity, ọfà àìlera. Ogun síkì ṣá every time every day kí nìkan ojoojúmọ́ lòun ogun ojoojúmọ́ lòun síkì orí ò bá fọ́ ẹ apá àwọ̀ ẹ imú àrò ẹ kí nìkan gbogbo ẹ kàn ṣáà ń jálù ẹ ní ọfà ni o. Ní ẹ bó ṣe máa ṣe mọ́mì ni bó ṣe máa ṣe dáàdì ni fámìlì wa bó ṣe máa ṣe kò yẹ kó dúró lórí tiẹ̀, ó yẹ kó yí ọfà yẹn jáde. Ọfà ni èmi náà ó ní mo pè ní ìgbógun ejò, serpentine attack. Ìgbógun ejò. Ẹlòmí a máa rí bí nǹkan tutù mọ́ òun lẹ́sẹ̀, nǹkan lọ́mọ òun lẹ́sẹ̀. Ẹlòmí a máa lálẹ́ ejò lójú àlá. Ẹlòmí a máa rí àwọn ejò ní agbègbè àtàyíká ẹ̀. Ẹ̀wọ̀n ẹ̀mí yẹn wà lára àgbè nìyẹn. Ìgbógun ejò ni ẹlòmí wà tó jẹ́ pé ahọ́n ẹ̀ báyìí, ahọ́n oró ni. Tó bá sọ̀rọ̀, kò mọ̀rọ̀ sọ, kò lágbèkalẹ̀ ọ̀rọ̀, èébú, èpè. Ohun tó fà á nítorí pé agbára ejò ni bàbá yín òun ló ń ṣiṣẹ́ nínú ayé rẹ̀. Bá ti jẹ́ pé ọ̀rọ̀ tiẹ̀ báyìí bí èpè bí ẹ̀gún bí ọ̀rọ̀ ìbínú ọ̀rọ̀ òdì ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ kò bá gbogbo you have serpentine tongue. Agbára ejò bẹ̀ lára rẹ̀. Ẹlòmíì kan máa ń ṣe kùkùkù nínú ẹ̀ ó máa dàbí pé nǹkan ló fẹ́ jáde lọ́nà fún fẹ́ ṣe. Ẹ̀mí ejò yẹn ló wà lára rẹ̀. Tètè bẹ̀rẹ̀ àdúrà tàbí kò pè wá lórí aago àti bá ṣe máa pàdé. Bẹ́ẹ̀ni, omi aṣẹ́ ọ̀nà àlà ọ̀nà ara àgbà wà ara àlàáfíà láyé rẹ̀. Inú náà tó tún máa rí òun ní ìka ogun ìdílé, ìka ogun ìdílé, wicked stronghold or stronghold wickedness.
bẹ́ẹ̀ ni àwọn ìka ogun ìdílé kó má ti ìdíjú ni gbogbo ibi tó bá dé ogun ìdílé ni ogun ìdílé ni ogun ìdílé ni ọ̀fà ló ń ṣiṣẹ́ torí tọ́fà yẹn bá ṣì wà ọ̀fà yẹn lọ́ọ́ máa fi mẹ́nítọ̀ ẹ̀ lọ́ọ́ máa fi wọ́n máa fi track ẹ̀ wọ́n máa fi mẹ́nítọ̀ ẹ̀ wọ́n máa fi mẹ́nítọ̀ ayé rẹ̀ gbogbo ibi tó bá dé nítorí ọ̀fà tó ṣì wà lára rẹ̀ ẹlòmí ọ̀fà yẹn orí ẹ̀ ló wà ẹlòmí ojú ẹ̀ ẹlòmí ahọ́n ẹ̀ ẹlòmí ọwọ́ ẹ̀ ẹlòmí inú ẹ̀ ẹlòmí àyà ẹ̀ ẹlòmí ojú ara ẹ̀ kó dé mọ̀ kó ń gbé káàkiri ẹlòmí bá ti gbé báwọn gbé jùlẹ̀ wọ́n bá gbé báwọn gbé jùlẹ̀ pẹ̀lú bó ṣe dáa tó mọ̀wé tó kàwé tó ṣe kíni tó níwà tó torí pé ọ̀fà ṣì wà lára ẹ̀ tọ́fà bá ṣì wà lára èèyàn àdúrà kì í tètè gbà nǹkan tètè bọ́ sí ọ̀ǹtí tí ọ̀fà yẹn bá jáde torí ó níṣẹ́ tọ́fà yẹn náà máa ṣe ń bẹ̀. èmi náà owó ní ọ̀rẹ́ onílara envious friends wà máa ní ìrírí ọ̀rẹ́ onílara gbogbo ọ̀rẹ́ tó bá pàdé láyé nítorí ọ̀fà yẹn ló máa fà wọ́n o táà ń pè lọ́fà ló máa fà wọ́n ó máa dùn ọ̀wọ́n bíi magnet ni a máa dùn ọ̀wọ́n wọ́n ló máa gbàdúrà àbí pé tí ọ̀fà yẹn bá ti jáde gbogbo àwọn ọ̀rẹ́ yẹn wọn ní interest pẹ̀lú ẹ̀mọ́ àwọn ọ̀rẹ́ onílara yẹn wá lọ irú ọ̀fà tó bá wà lára èèyàn irú ogun yẹn nìyẹn máa jà irú àwọn experience yẹn ló máa rí ní vicinity ẹ̀ àṣírí tó mọ̀ ní tí ọ̀fọ̀ oríire bá ti wà lára ẹ̀ àwọn èèyàn olóríire ló máa bá pàdé bọ̀ tí ọ̀fọ̀ orí ibú bá ti wà ọ̀fọ̀ orí tó ti burú orí tó ti pín yẹ̀kẹ̀ àwọn orú ẹ̀ ló máa bá pàdé bẹ́ẹ̀ tọ́fà gbèsè bá ti wà lára ẹ̀ àwọn tó máa rajà gbèsè ló máa wà wà gbọ́ ó kù 40 naira ó kù 10 naira wọ́n jẹ́ gbèsè lọ díẹ̀ díẹ̀ ní tó bá tètè gbàdúrà máa fún yẹn ṣe bí 3-5 ni mo ń rán mọ́ bọ̀ wọn ò ní mú wá ohun tó bá irú ọ̀fà tó bá wà lára irú ogun yẹn ló máa ẹ̀sọ́ irú àlá yẹn ló máa lá. èmi náà tọ́fà bá ń ṣiṣẹ́ wàá máa rí ìrírí májẹ̀mú ibi even covenant májẹ̀mú ibi wọ́n ní ó lọ́kàn ọ̀run á bírèkì ẹ̀ ó lẹ́gbẹ́ àwọn ẹ̀wù ẹgbẹ́ ẹgbẹ́ nìkan kó ní ọ̀fà yẹn sì wà ń bẹ̀ ẹ̀mọ́ ẹ̀wù ẹgbẹ́ tẹ́lẹ̀ mi ti dì wọ́n ṣe ń di ọ̀sán fún lọ́dọ̀ gèdè fún lọ́dún mú létí odò lọ́tí ó tiẹ̀ ti kó sọ àwọn òní ìrà dáadáa gan síbẹ̀ kò kú torí pọ́fà yẹn sì wà ń bẹ̀ kò sí bó ṣe lè ṣiṣẹ́ company yẹn wọ́n á tún padà dèmó ju tó ọ̀fà yẹn sì wà ní wọ́n á máa gbàdúrà ní tọ́fà yẹn bá jáde yorùbá níbi náà bá tán láṣọ èdè òtán lè kọ́ náà mo gbàdúrà ọ̀fà yẹn kó lánà jáde lára rẹ̀ yìí ní name of Jesus mo ń ṣí ọ níyè ni torí tó bá bá wa pàdé ká lè fún ọ láwọn àdúrà iye rẹ̀ lè ṣí ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run ti lò wá fún lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún mi òkùnkùn tó rú wọlé ìyẹn túmọ̀ sí pé imported demon ẹni a máa fọ ara kó àwọn ẹ̀mí òkùnkùn káàkiri imported demon àwọn òkùnkùn tó rú wọlé bẹ́ẹ̀ ni ẹni ìwẹ̀ tó bá lọ báyìí á fara kó ibi ṣáàyè nítorí ọ̀fà tó ṣì wà lára rẹ̀ èmi náà ní ọwọ́ ibi even hand níbi ìsọ̀ká ó ṣe àpá àwọn èèyàn gbogbo even hand àwọn ọwọ́ ibi ṣé wọ́n ti wòlíì ìtaarán tọ́ba yẹn sọ pé ẹ mú wá fún mi ọwọ́ ẹ gbẹ dànù ó yá mo sọ bí tó bá rí àmì méjèèjì ọwọ́ tá a nà sí ògo rẹ ọwọ́ tá a nà sí ìyàwó rẹ tèmi àti ó yá kó gbẹ dànù bẹ́ẹ̀ lórúkọ Jésù ọ̀rọ̀ àṣẹ yìí o arán mi sí ẹni èmi náà àìní ìgbájúmọ́ uncentrality àìní ìgbájúmọ́ akọ tailor akọ hairdresser akọ caterer akọ fashion design gbogbo nǹkan ló máa kọ́ atukọ̀ bẹ́ẹ̀ àtúnṣe irú wọn náà ló máa ń lọ́kọ púpọ̀ àbíyàwó púpọ̀ agbèrè àjùlẹ̀ a ṣàmà rí mistake inú ayé wọn the hour of uncentrality torí tó fà máa ń ṣiṣẹ́ gbàgbá mi láìpẹ́ gẹ́ yẹn ojú ẹ̀ sí kó wọn níwà kinní kan ti ṣe kinní kan eléyìí ti ṣe tọ̀hún ti ṣe so a ṣàmà rí complain uncentrality kò ní ìgbàdúmọ̀ kò ní ẹ̀mí yẹn wọ́n tún máa ń lò pọ̀ pẹ̀lú ẹ̀mí ọ̀pọ̀ fún ènìyàn àṣírí ni mo ń tún fún ọ̀pọ̀ òní gbajúmọ̀ àbọ̀ máa fò káàkiri á máa fò káàkiri. èmi náà ó ní mo pè ní ìgbèkùn alápapọ̀ collective captivities iná ń pè bẹ́ẹ̀ gbogbo fámìlì wọn tó bá pẹ́ bá jọ mọ̀ ìyá kan náà wọn ò ní lè gbéyàwó èyí tó bá gbéyàwó á sì máa yẹ̀wò lọ́wọ́ wọn ò ní lè gbéyàwó ẹni tó gbéyàwó tí ò bímọ àti ẹni tó bímọ tí wọn ò fẹ́ nìkan náà ṣe ni ìgbìyàn kò gba sáì wà ní àgbà àti ní tiẹ̀ ó lẹ́ni tó tiẹ̀ bímọ fún ọmọ kan sí méjì wọ́n tiẹ̀ ti fìyẹn lẹ̀ ẹ̀yìn ọ̀dọ́ ń dágbé gbọ̀tọ̀tọ̀dọ̀ tó ń sìn
ìgbọ̀ngbọ̀n yìí tiẹ̀ tí mo bóyá máa gbórí dúró. Mẹ́ta ló wà lọ́wọ́ mi, mo ní Jamiu, mo ní Wákìlù, mo dẹ̀ tún ní Peter. But Peter yẹn wọ́n sọ pé ìyẹn ò sẹ́ńbà lọ chọ́ọ̀chì ṣùgbọ́n ó máa ń mu pẹlẹbẹ. But mo mọ̀ pé Ọlọ́run á bá mi gbà. But Wákìlù yẹn sìn iṣẹ́ ò tí ì ṣe, ó gún ṣe ni. Omi ṣorí burúkú ló ń gbọ́ Jésù. Collective captivity gbogbo yín ìdè kan náà ló kó má tiẹ̀ sọmọ ìyá kan tó máa lọ sáré bá yá mi ní 1 million, yá mi ní 5 million. Ìdè ìṣẹ̀lẹ̀ fún collective captivity ojú kan náà gbogbo ìṣúwà. Èmi náà ẹ̀mí asọ nílò fún emptiness, ẹ̀mí asọ nílò fún. A máa wá sọ pé ìgbà kan rí àtẹ̀bá mo tí mo ní nígbà kan rí kò ní nǹkan kan mọ́. Bí wọ́n bá wọnú ilé ẹ̀ gan kò sí nǹkan tó lè tọ́ka sí láti bí 10, 15, 20 years tó ti wà níbi tó wà yẹn, tó ti ń ṣiṣẹ́ níbi tó ti ń ṣiṣẹ́ yẹn ní company yẹn, ẹ̀mí asọ nílò fún ni. Èmi náà àbọ̀dì ayé, terrestrial bewitchment, àbọ̀dì ayé kò ní mú ọ lórúkọ Jésù. Ẹlòmíì àkọ́ máa kọjá lọ wọ́n á dẹ̀ jù sí mọ́tò wọ́n á dẹ̀ lọ ní kó lọ máa ṣàyàn. Àbọ̀dì ayé ló ń bẹ lára ẹ̀. Ẹlòmíì tó bá ti bá dòwò pọ̀ tàbí tẹ́ ẹ bá jọ sùn pọ̀ o gbúdọ̀ ní wàhálà ṣá. Àbọ̀dì ayé ń bẹ lára ẹ̀. Èmi náà àrán sí ibi even transfer. Ìdí ẹ̀ ló jẹ́ kó gbúdọ̀ kíyèsára irú ẹgbẹ́ ẹjọ́ tó wò pọ̀, irú àwọn tó ń bá wọlé jáde, irú àwọn tó ń dàyà lé gbogbo orílẹ̀ òkè mọ́lẹ̀ gbogbo yẹn tó bá dàyà lé ló máa pín nínú ogun wọn. Tó gbogbo èèyàn láyé ló ní májẹ̀mú tó ń bá ṣiṣẹ́ either good or bad. Orí Móníkà ó dàyà lé. Mo kàn sọ́rí ẹ̀ka bá jẹ́ bẹ́ẹ̀ mo kàn ń lo òde yẹn ní orí Móníkà ó dàyà lé. Bóyá ní Móníkà ní májẹ̀mú àmúbọ́. O tún rí Angela, o tún dàyà lé yẹn náà. Ìyẹn náà ní májẹ̀mú untimely death. O tún rí Kàfáyà, o tún dàyà lé náà. Ìyẹn náà dẹ̀ ní ẹ̀mí aláṣẹdànù. O tún rí Sister Mary ní kwaya, o tún tọ̀tọ̀tọ̀tọ̀, o dàyà lé yẹn náà. Ìyẹn dẹ̀ mú ní ẹ̀mí ìkórìíra. O ní májẹ̀mú yẹn tọ̀hún tí ì fọ́ ẹgbẹ́ sí jáde. Gbogbo ogun yẹn ló máa pàdé lára ẹ̀. Gbogbo ogun yẹn ìdí ẹ̀ lọkùnrin níbi jagun obìnrin nínú jagun yẹn kò bọ́nú ẹ̀. Gbogbo ọkùnrin ló ń bá ọsùn káàkiri. Gbogbo ẹni tó bá ti gùn ẹ́ láyà wá jagun ẹ̀. Kò sí bó ṣe lè ṣe, kò sí shortcut fún deliverance. Ó máa gbójú ọ̀nà yẹn ni. Bẹ́ẹ̀ ni tó ró lọ́nà náà. Díẹ̀ ló jẹ́ pé kí ipò ayé ara ẹ̀ káyé ẹ̀ má bàa wà fragmented, kó má lè pé ayé àti pé yẹlẹyẹlẹ káàkiri. Òtún ẹlòmíì ò lè ra ayé ẹ̀ṣà mọ́ tí Jésù fi dé nítorí ó sì ń ṣe ohun tá à ń sọ fún yàrá wò ó ṣé kéèyàn má gbádùn ẹ̀ṣá lè kú ẹ̀ṣá lè fi sára kú continue. Màá rọ̀ ẹ́ ìwọ tó ń gbọ́ mi kò ṣàtúnṣe. Èmi náà nítorí àkókò wa ó ṣe ká má lè parí ìpàdé ìrìn àtúmọ̀ tẹ̀síwájú lọ́jọ́ mi. Èmi náà ni mo pè ní ìpinnu Sátánì, satanic decision. Bí a dúró níbẹ̀ yẹn nítorí àkókò a máa tẹ̀síwájú torí mo fẹ́ kí n tí ń bá ń sọ kó máa yé wa dáadáa. Satanic decision. Gbogbo èèyàn láyé lè ṣù ní ìpinnu lórí ẹ̀ àtàwọn tí tó ń sin èṣù gan èṣù ní ìpinnu lórí wọn, ìpinnu ibi dẹ̀ ni. Bẹ́ẹ̀ sọ pé o lè kí n wá bí kò ṣe láti jalè láti pa àti láti pa ṣùgbọ́n mi wá kẹ́ni kó lè ní ìkẹ́ni nínú ọ̀pọ̀lọpọ̀. So gbogbo ń dé ẹlẹ́mìí àárọ̀ pé bóyá bó bá ṣe ṣètò ló máa láìkí èṣù ò láìkí anybody kò láì àtiwọ́ tó ń sìn tó ń fún lóbi tó ń fún gbogbo ẹ̀ tó ń dàgbé àtiwọ́ tó ń sin gbogbo ìṣà kò láìkí ẹ gbogbo èèyàn lè ṣe fẹ́ kó parun pátá. Àdúpẹ́ lọ́wọ́ ẹni mímọ́ strength tó rà wá padà. Irú àwa yìí ní sí ń tábẹ́lẹ̀ tó lẹ́jà bá mọ̀ kò láìkí wa láti láìkí wa tó àwa náà dẹ̀ àráyè tiẹ̀. Ilé sọ pé ká kọjú ìjà sí èṣù ní sísá kúrò lọ́dọ̀ wa. So tí ọ̀fà bá ń ṣiṣẹ́ wà á máa rí ìpinnu Sátánì. Gbogbo àwọn àlágàdà àdá tó ń la ìpinnu Sátánì ni a máa fara hàn nínú irú ayé ẹni bẹ́ẹ̀. So o nílò kó gbàdúrà dáadáa. Àdúró níbí. So a lè tẹ̀síwájú ní ọ̀la lágbára Ọlọ́run Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Mo fẹ́ ká jọ gbàdúrà bí ọwọ́ ní àyà rẹ̀. Sọ pé ọ̀fà, 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 sọ pé ọ̀fà táàrán sinmi ó yá jáde, ó yá jáde, ó yá lànà, 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 ó yá jáde, ó yá lànà. Jésù Olúwa wa àmín. Bí ọwọ́ ní orí yẹn
sọ pé ọfà ilé bàbá mi, sọ pé ọfà ilé bàbá mi, sọ pé ọfà ilé bàbá mi táwọn sí orí mi, sọ pé gbiná jáde, 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 gbiná jáde. Jésù Olúwa wa, àmín. Lọ́wọ́ rẹ sínú àwọn ọ̀run, sọ pé ẹ̀yin ọfà tẹ́ ẹ wá láti inú ọ̀run kìíní, láti inú ọ̀run kejì lórí ìràwọ̀ mi, sọ pé ẹ lànà, iná ló máa yanjú ẹ o, máa pariwo, sọ pé ẹ lànà o, ẹ máa 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 lànà o, sọ pé lànà, sọ pé lànà, sọ pé lànà. Bíbélì sọ pé náà ṣáájú orí ó sì dúró àwọn ọ̀tá rẹ̀, sọ pé lànà, sọ pé lànà, ó yá lànà. Jésù Olúwa wa, àmín. Gbàdúrà yìí kan sí kó lọ máa gbàdúrà yìí kó fi ṣèṣòro ọjọ́ méje pẹ̀lú Psalm 4:29, Psalm 4:29. Lọ́wọ́ rẹ̀ sí mi, sọ pé látòní lọ, sọ pé látòní lọ, sọ pé látòní lọ, ẹ̀yin ọfà tí ń bá ayé mi wọlé jáde, sọ pé látòní lọ, ó yẹ ẹ wọlẹ̀, 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 ẹ wọlẹ̀. Jésù Olúwa wa, àmín. Agbẹ́yẹ́gá Ọlọ́run gbọ́ ọpẹ́ wa, ẹ̀mí mọ́ gbà mí wa, ọfà lára rẹ kó lánà dànù, ọfà tá a fi dáṣọ sí Ọlọ́run yìí iná mú lónìí. Gbọ́ gbogbo ọfà tí ń bẹ nínú rẹ̀ iná mú, èyí tó ń bẹ nínú ọjà rẹ̀ iná mú. Lọ́rẹ́ àdúgbà kí agbára Psalm 2, Psalm 7 and Psalm 49 kó ṣiṣẹ́ fún ọ, kí wọ́n náà rà àdúgbà ìrànlọ́wọ́ kó dìde fún ọ. Jésù Olúwa wa, àmín. Gbọ́ Psalm 29 yẹn wàá kà nígbà mẹ́sàn-án, wàá fi wẹ̀, wàá fi wẹ̀ ní ọjọ́ méje, wàá máa gbàdúrà yẹn, wàá sì ra àdúgbà. So má gbàgbé àwọn prógámù wa every Wednesday ní 8 to 10 àpè nígbà gbogbo rẹ padà. Ìwọ tó bá fẹ́ rògbò ló máa jà fún mi, kò lè má gbàgbé ti Sunday náà àti wákàtí àánú tó máa wá every Friday 7 to 8:30. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. You are blessed in Jesus name. Ẹ máa like ẹ máa subscribe fún orí channel yìí, so kí ẹ sì máa share, kí ẹ máa pè wá lórí aago fún ìgbaninímọ̀ràn tàbí ẹ̀rí ẹ máa pè wá fún. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. You are blessed in Jesus name. A ó tún máa rí àní ọ̀la. Thank you for now.